maharibu bàkátì kàkàdá dìyàrú. Gbogbo àwọn mihrabu, gbogbo àwọn yàrá kótópó tó wọ́n wà ní gbogbo mọ́ṣáláṣí, wọ́n bẹ̀rẹ̀ sí sunkún. Àwọn manabiru, gbogbo àwọn mímbàrí wọ́n ń sunkún. Wọ́n wá bi wọ́n pé kí ló dé tẹ́ ṣe ń sunkún. Wọ́n ní nítorí Imam Bashiru náà ni làá ṣe ń sunkún. Gbogbo ilé tó wà nílọrin wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ọmọ Hawau wípé ó fayé lẹ̀. Ẹ̀yin ni ẹ wo èrò, ẹ wo bọ́n ṣe ṣe ìdárò lẹ́yìn Ìmáàmù Al-Bashiru. Ìwà ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ni ẹ wo àwọn èrò, ẹ wo àwọn ènìyàn wọ́n ṣe pé síbi jẹ̀náza àti bẹ́rẹ̀ ìmáàmù. Ìwà ní jẹ́ bẹ́ẹ̀. Maharibu bàkátì kàkàfà dìyàrú. Ìkan tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ìgbà tí wọ ìmáàmù tó wà láyé, nasharita silima bayna nasi hilima. Ó gba àlàáfíà láàyè. Gbogbo àwọn tí wọ́n bá ní èdè-àìyedè láàrin ara wọn, ìmáàmù àparí ìjà fún gbogbo wọn. Gbogbo ibikíbi tí ó bá sálàáfíà tí ìmáàmù bá dé, a yanjú ẹ̀, a fi àlàáfíà sáàrin wọn. Àìmọye nínú àwọn ọkọ àti ìyàwó tí ìmáàmù parí ìjà fún wọn, àìmọye àwọn ọ̀rẹ́, àìmọye àwọn olówó, àìmọye àwọn olóṣèlú tí èdè-àìyedè bá ṣẹlẹ̀ láàrin wọn, tí wọ́n bá ti dọ́dọ̀ Ìmáàmù Bashiru, òun ló yanjú ẹ̀ fún gbogbo wọn. Nasharita silima bayna nasi hilima. Pẹ̀lú sùúrù, pẹ̀lú ìfàyàbalẹ̀. Torí pé Ìmáàmù Bashiru ẹni tó ní faradà púpọ̀ ni. Ní èdè Lárúbáwá, ọ̀tọ̀ ní sọ́búrù, ọ̀tọ̀ ní hílímù. Ìfaradà náà ni Lárúbáwá ń pè bẹ́ẹ̀. Sùúrù ó yàtọ̀ sí ìfaradà. Ṣùgbọ́n bó ti wù kọ́rọ̀ lágbára tó, ìmáàmù ó jẹ́ èèyàn kan tó ní faradà. Ṣé ẹ fẹ́ sọ pé kò síjà láàrin òun àti àwọn tí wọ́n yàn sípò ni? Ṣé ẹ fẹ́ sọ pé kò síjà láàrin òun àti àwọn ọba ni? Ọba kẹsàn ṣe ó sí ráláyọ̀ tí ọba yẹn fi jáde láyé ní 1992. Ọba kẹwàá ọba ṣe láti 1992 títí wọ 95, ó sì ráláyé. Ọba kẹta tí ń jẹ́ ọba kọkànlá, Imam Bashiru, ọba ṣe pẹ̀lú sùúrù àti ìfarabalẹ̀. Àárín wọn kò dàrú rí, àárín wọn lọ déédéé. Tí ó bá lọ déédéé ni wọ́n á ti yọ ìmáàmù. Ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó farabalẹ̀. Nasharita silima bayna nasi hilima. Biqalbika kana lil husna qararu. Nítorí pé ìwọ ìmáàmù ó jẹ́ oníwà pẹ̀lẹ́. Gbogbo tí ń jẹ́ dáadáa nínú ọkàn rẹ ló jókòó sí. Gbogbo ẹni tí ó bá rí aṣọ bora, ìmáàmù á daṣọ bò wọ́n. Ẹni tí ò lówó, ẹni tó ní bùkátà, tó bá lọ sọ́dọ̀ ìmáàmù, ìmáàmù á dùn wọ́n nínú. Biqalbika kana lil husna qararu.
gbogbo ọ̀rọ̀ tó bá le táwọn èèyàn bá rí yanjú wọn ní ẹ ṣe sùúrù, Imam Basheer ò tí ì dé, tó bá ti dé yóò bá yín yanjú ọ̀rọ̀ yìí. Gbogbo ọkùnrin ọmọdé àgbàlagbà náà wá ń sọ̀rọ̀ ìmáàmù lọ́nà tó dáa, kálukú ń sọ gbogbo àwọn oore tí Imam Basheer tó ti ṣe fún wọn kó tó kú. Imama nasi kunta wa anshita nura, kunta imama nasi, ìwọ Imam Basheer ó jẹ́ ìmáàmù gbogbo ìlú Ìlọrin. Ìwọ Basheer, Ìmáàmù al-Basheer, ó jẹ́ lídà gidi nígbà tó wà láyé. Ìwọ Ìmáàmù al-Basheer, ó darí àwọn ará Ìlọrin lọ́nà tó dáa. Imama nasi kunta wa anshita nura, gbogbo tó fi lo ilé ayé rẹ bàtọ̀ wà láàrin wa pẹ̀lú àlàáfíà ni. Ìmọ́lẹ̀ ló jẹ́ láàrin ìlú, ìmọ́lẹ̀ ni ìwọ Basheer ló jẹ́ láàrin àwọn ará Ìlọrin. Ohun tó fi ń ka kútúbà, ìmọ́lẹ̀ ni kútúbà rẹ, ìmọ́lẹ̀ ni wàásì rẹ tó máa ń ṣe nínú ààwẹ̀ àti tó ń ṣe nílé ọba, ìmọ́lẹ̀ ni. Imama nasi kunta wa anshita nura, wa anta liman sabin alin shi'aru, wa anta liman sabin alin shi'aru. Ìwọ Ìmáàmù Basheer, ààyè gíga ló wà kó tó kú, ipò gíga tó wà, símbò kan ni tó jẹ́ símbò gidi, ó jẹ́ símbò ìsìláàmù. Ìwọ Ìmáàmù nígbà tó wà láyé kò síbi tó dé tí wọn ò ní mọ̀ pé Ìmáàmù Ìlọrin ó wọ̀lú, kò síbi tó ti ṣe wáàsí tí wọn ò ní mọ̀ yí pé Ìmáàmù yìí láti Ìlọrin ni. Abájọ wa anta liman sabin alin shi'arun. Imam Basheer ó kó iyì àtàpọ́nlé, ó kó bá Ìlọrin kó tó kú. Orúkọ Imam Basheer kò bàjẹ́ kó tó kú. A gbọ́ pé nìkan kó sọ pé Basheer ó gba ìyàwó òun kó tó kú. A gbọ́ rí wípé Imam Basheer ó lò òun ní jìbìtì kó tó kú. A gbọ́ pé Imam Basheer ó ba orúkọ Ìlọrin jẹ́ kó tó kú. A gbọ́ pé Imam Basheer ó yájú sí ọba Ìlọrin kó tó kú. A gbọ́ pé Imam Basheer ó yájú sí àwọn balógun Ìlọrin kó tó kú. Wa anta liman sabin alin shi'arun, wazada bikali mazaya aribaina. Ẹ̀rí Imam Basheer status ẹ̀ láàrin àwọn ará Ìlọrin, ipò tí Imam Basheer tó dì mú láàrin àwọn ọmọ Ìlọrin àti ìlú Ìlọrin àtàrà Ìlọrin ó dipò náà mú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, ó dì mú pẹ̀lú làákàyè, ó dì mú pẹ̀lú ìfarabalẹ̀ fún 40 ọdún ó lé ní 40 ọdún tó fi dipò náà mú. Ó dì í mú fún 40 ọdún ó lé 3, ṣùgbọ́n mo lò ó pé 40 ni mo gbé wá ń bí nítorí orin yìí kó lè bá a lọ. Wazada bika lè mazaya aribaina minali awami lakafiha antisharun. Minali awami lakafiha akitidaru.
minali àwámi làkàfíhà àkìtìdárò. Ó lò 40 years lórí ipò ìmáàmù, ó lò 43 years lórí ipò ìmáàmù. Àwọn ọdún tó lò yìí ráǹkì kan ni tó tóbi, ipò ńlá kan ni. Ìdí tá a ṣe mọ̀ pé ipò ńlá ni kéèyàn jẹ chief ìmáàmù. Ọjọ́ lówó, ọjọ́ lọ́lá, ọjẹ́ àfáà, ọjẹ́ oníṣòwò. Nígbà tó bá lọ sí jímọ̀ tó fẹ́ kírun, wàá tò lẹ́yìn ìmáàmù ni. Gbogbo àwọn gómìnà bíi 7 ni Imam Bashiru lọ́ba lògbà. Ó sì bá ọba 3 ọba wọn lògbà. Àwọn tó jẹ́ mùsùlùmí nínú àwọn gómìnà tó ti jẹ ní Kwara State kó tó kú, tí wọ́n bá wá sí jímọ̀, wọ́n ní láti tò lẹ́yìn ìmáàmù ni. Ipò ńláńlá ni ìwọ Imam Bashiru ló dìmú kó tó kú. Wọ̀zádà bíkálé mọ́záyà àríbàáyínà minali àwámi làkàfíhà àkìtìdárò. Wasautu dhikri min fikum la'atirun wal Qur'ani shay'u bika intisharu. Wasautu dhikri, ká ka alukurani àbí ká ṣe wáàsí, ká fi ohùn tó dáa ká fi ka khutuba. Tí ìmáàmù bá ń ka khutuba níjọ́ Friday àbí ń kírun lọ́wọ́lọ́wọ́, ó ń ka àwọn àyà nínú Kùránì. Làátírùn yóò dà gẹ́gẹ́ bí òórùn dúndùn tó máa ń jáde látara perfume. Nígbà tó bá tẹ perfume, ẹ rí i pé òórùn rẹ̀, ó bá tẹ̀ wá jẹ́ àwọn perfume gidi tó jólówó ńlá, wọ́n mọ gbọ́ káàkiri ni títí lọ ibi tó jìnnà. Bó ṣe lágbára tó bẹ́ẹ̀ ni wáàsí rẹ̀ àti khutuba rẹ̀ bó ṣe lágbára nìyẹn nígbà tó wà láyé. Wà lílé orí àání ṣe òbíká àǹtí ṣàrò. Gbogbo ibikíbi nígbà tí ìmáàmù bá débẹ̀, ni wọ́n mọ̀ pé alukurani ló dé yìí. Gbogbo yín ti ṣàrò, gbogbo àwọn wàásí rẹ̀ tó ṣe tó fa alukurani bá àwọn aráàlú sọ̀rọ̀, wọn ní gbàgbé láéláé. Èyí tó ṣe lórí khutuba, wọn ní gbàgbé láéláé. Wakana zuhuda aishuka fi salami wahadhuka fi àròdìnà lè wà kọrù. Ìmáàmù Bashiru ó jẹ́ ẹni tí ó máa ń rí ayé sá. Imam Bashiru wá owó kan tó pọ̀ lápọ̀jù kó tó kú. Imam Bashiru wọ aṣọ kan tí yóò dá ìbànújẹ́ lẹ̀ láàrin àwọn mẹ̀kúnnù kó tó kú. Kó tó máa wọ aṣọ tí wọ́n ṣiṣẹ́ sí gan-an, ó ní àwọn tí wọ́n ń bá a sọ̀rọ̀, ó ní àwọn kan tó ṣẹlẹ̀ kó tó di pé ìmáàmù tún lè máa wọrú àwọn aṣọ bẹ́ẹ̀. Ìmáàmù jẹ́yàn kan tí ó máa ń ráyé sá nígbà tó wà láyé, torí pé ábìdí ni, záhìdí ni, ẹni tí máa ń ráyé sá. Wàkánà zuhuda aishuka fi salami, nítorí àlàáfíà kó lè bá àjọba nínú ìlú. Wahadhuka
fi àròdìnà lè wà kọrù. Humility ìmáàmù nígbà tó wà láyé, humility rẹ̀ a ní gbàgbé ní ìlú wa, a ní gbàgbé. Àlẹ́ àrídù wọn a máa tú sí ìlú, wọn a sì máa tú sí orílẹ̀. Gbogbo ibikíbi tí a bá wà, gbogbo àdúgbò tá a bá wà, gbogbo orílẹ̀ tá a bá dé, a ní gbàgbé ìmáàmù láéláé, nítorí pé ẹni tó farabalẹ̀ ni ìmáàmù. Gbogbo ibikíbi tó bá dé tára wọn ò bá balẹ̀ níbẹ̀, wọn ó sì dẹni tó farabalẹ̀. Wàhálùkà fi àròdìnà lè wà kọrù. Kariman kunta tutiduna manni. Yẹni pé kunta kariman, ìwọ ìmáàmù ó jẹ́ ẹni tí ó lawọ́, ẹni tó lawọ́ fúnni ní ìmáàmù. Nínú àwọn zaka tí wọ́n bá yọ fún ìmáàmù, ìmáàmù náà tún yọ zaka fún àwọn tó kù díẹ̀ káàtó. Nínú ààwẹ̀, àìmọye àwọn tí ìmáàmù tí máa ń ta lọ́rẹ nǹkan ààwẹ̀ nígbà tó wà láyé. Kariman kunta tutiduna manni. Bikan tafale aqribu wali khiyaru. Bikan tafale aqribu wali khiyaru. Ìmáàmù tó bá tọrẹ fẹ́nìkan kò ní ṣe ìrègùn. Àwọn ẹlòmíì tó bá ta ọ́ lọ́rẹ, ọmọ sábàmọ̀ ni pé lágbájá kí mo gbowó lọ́wọ́ ẹ̀ fún. Owó tí lágbájá fún mi orí social media ló ti lọ announce pé òun fún mi lówó, kí mo wá dọ́dọ̀ lágbájá. Ó bò mí láṣìírí ní kọ̀kọ̀, ó wá tú mi sí gbangba. Àwọn kan wà bẹ́ẹ̀ tí ó rí pé tí wọ́n bá láwọn ta ọ́ lọ́rẹ, àwọn ṣoore fún orí social media ló ti gbọ́. Ìmáàmù ò rí bẹ́ẹ̀. Àwọn kan wà ń bẹ tí wọ́n bá ta àwọn èèyàn lọ́rẹ, wọ́n wá takú ti ọrẹ tí wọ́n ta àwọn ènìyàn, wọ́n mọ̀ wá ṣèrègùn. Lágbájá ò rí pé aṣọ tí mo fún ọ yìí ó fìtì rẹ gan ni. Ìwọ náà gbogbo àwọn tá wà ní patí, ò rí pé aṣọ tí mo fún ọ yìí ó fìtì rẹ gan ni lójú gbogbo àwọn ènìyàn, kí wọ́n fi lè mọ̀ wípé òun ló fún lágbájá láṣọ tó wọ̀ wá sí patí. Ìwà tí ó dáa ni. Ìmáàmù ò rí bẹ́ẹ̀. Kariman kunta tutiduna manni. Wọ ìmáàmù tó bá ṣoore, o kì í takú tì í, o kì í ṣe onírègùn lórí oore tó bá ṣe. Bikan tafale aqribu wali khiyaru. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ará àwọn fámìlì tí wọ́n súnmọ́ ìmáàmù pẹ́kípẹ́kí, gbogbo wọn náà ṣàǹfààní lára ìmáàmù. Gbogbo àwọn fámìlì ìmáàmù, àìmọye àwọn tí wọ́n ń wá iṣẹ́ tí wọn ò ríṣẹ́, tí wọ́n bá ti kó pépà wọn lọ sọ́dọ̀ ìmáàmù, ìmáàmù á lọ ọ̀dọ̀ gómìnà, á lọ sọ́dọ̀ àwọn kọmíṣánná. Ẹ bá ń wáṣẹ́ fún ẹni yìí, èèyàn mi ni, ẹ dákun ẹ bá ń wáṣẹ́ fún, tí wọ́n sì wáṣẹ́ fún. Wọ́n ṣe wá ṣe fún àwọn ọmọ ọlọ́mọ láìmọye nìyẹn, àtẹbí àtàrà àti àlejò náà ṣàǹfààní lára ìmáàmù. Bikan tafale aqribu wali khiyaru. Bikan tafale aqribu wali khiyaru. Gbogbo àwọn tó ṣe lóore Imam Bashiru wọn à ní gbàgbé láéláé.
wàkúdítà nàásà wàkúdítà nàásà bílẹ̀ àkàlàkì hiliman. Ìwọ Ìmáàmù Bashiru, ọ̀darí imamship ìlú Ìlọrin pẹ̀lú ìwà, àwọn ìwà tó dáa ó wà lára ìmáàmù. Ara ìmáàmù ó balẹ̀ gidigidi ni. Ìmáàmù jẹ́ olùtọrẹ, ìmáàmù jẹ́ olùtẹríba, ìmáàmù a máa ṣe àtúnṣe láàrin àwọn ènìyàn, a sì máa tún ilé ayé àwọn èèyàn ṣe tálá ayé wọn bá fẹ́ dàrú, a máa ràn wọ́n lọ́wọ́. Kì í ṣe pọ́kàn jẹ́ lídà lásán tí ó fẹ́ oore fẹ́lòmíì. Ìwọ ìmáàmù, ọ̀darí ìlú, ọ̀darí àwọn ènìyàn bílí àkàlàkì hiliman. Àwọn tó bá fẹ́ tán ọ ní sùúrù, ìfaradà ń bẹ tó fi pàdé wọn. wọ́tẹ́kìrì máa wàtọ́ bábì kan ti ṣàrùn. wọ́tẹ́kìrì máa wàtọ́ bábì ká dìyàrú. Ìmáàmù a máa ṣàpọ́nlé àwọn ènìyàn. Ìwà àpọ́nlé yìí ó jẹ́ nǹkan táwọn ará Ìlọrin tí wọ́n fi gbádùn ìmáàmù púpọ̀. Gbogbo ilé kọ̀ọ̀kan tó wà nílọrin ni wọ́n gbádùn ìmáàmù pẹ̀lú ìwà dáadáa tó hù kó tó kú. wọ́tẹ́kìrì máa wàtọ́ bábì ká dìyàrú. Sàmáútà, ìwọ ìmáàmù, àyè gíga ló wà kó tó kú. Sàmáútà bí àìlè mikálẹ̀ ràálì sùnmù wá. Ìwọ ìmáàmù, nígbà tó wà láyé tó fìyàn jẹ chief imam, yẹn ni pé grand imam náà ni ntọ́ jẹ ipò gíga ni, ṣùgbọ́n ìmọ̀ rẹ ló gbé ọ débẹ̀, ìwà rẹ ló gbé ọ débẹ̀. Ìwà dáadáa rẹ òun ló jẹ́ kí ìwọ ìmáàmù kó lẹ́tọ̀ọ́ sí ipò náà kó tó kú. Bashira lè àìlèmí ya ní àìmọ́lé fàkárí. Bashiru, níjọ́ tí ìyá rẹ àti bàbá rẹ tí wọ́n bí ọ sáyé, tí wọ́n wá sọ ẹ́ ní Bashiru, olùfúnni nírò òdùnnú ní jẹ́ Bashiru. Ó fún àwọn èèyàn nírò òdùnnú kó tó kú, wọn sí orúkọ yẹn sọ. Àwọn tí wọ́n bí ọ, wọn sí orúkọ yẹn sọ. Oní ìmọ̀, ọwá ìmọ̀, ọwá lo ìmọ̀. Bashira lè àìlèmí ya ní àìmọ́lé fàkàrù. Kí ni nǹkan tí fi dá tó ìmáàmù Bashiru lẹ́ni tí èèyàn lè máa fi ṣe fáàrí? Fáàrí ni ìmáàmù Bashiru jẹ́ fún àwọn ará Ìlọrin kó tó kú. Fáàrí tó dáa ni ìmáàmù Bashiru jẹ́ fún gbogbo ọmọ Ìlọrin kó tó fàyè lẹ̀. Fáàrí gidi ni ìmáàmù Bashiru jẹ́ fún ọba Ìlọrin kó tó kú. Ọba kẹsàn tó yàn kò sábàámọ̀ kó tó kú. Ọba kẹwàá kò sábàámọ̀ kó tó kú. Ọba kọkànlá tó wá jẹ́ ọba kẹta nínú àwọn ọba tó bá ìmáàmù yìí ló gbà, wọn sábàámọ̀ páwọn yan ìmáàmù Bashiru láéláé. Ìwà ní jẹ́ bẹ́ẹ̀. Wàkúdítà náà sábìlì àrífàánì haqqan. Wàbílì àrífàánì kànà lákàntì sọ́ọ̀rù.
ìwọ ìmáàmù Bashiru ó darí àwọn ènìyàn, ó jẹ́ lídà gidi tó lídì àwọn ènìyàn nígbà tó wà láyé pẹ̀lú ìmọ̀ tó dájú ní ti tòótọ́, ní ti pàápàá. Wabili èrè fáàní kànàlákà ti sọ̀rọ̀. Wabili èrè fáàní kànàlákà ti sọ̀rọ̀. Ìrìfáànù tó ní òun ló jẹ́ kó rí àránṣẹ́ gbà. Ìmáàmù ó borí àwọn ọ̀tá, àìmọye àwọn ọ̀tá ìdílé ìyá ó ń bẹ fún ìmáàmù, ọ̀tá ìdílé bàbá ó ń bẹ fún ìmáàmù. Àwọn àfáà tí wọ́n du ipò ìmáàmù nígbà tí ìmáàmù kọkànlá kú táwọn náà fẹ́ jẹ́ ìmáàmù ẹlẹ́ẹ̀kejìlá tí ò bọ́ sí lọ́wọ́, inú wọn ò dùn pé wọ́n yan ìmáàmù Bashiru, àìmọye àṣàsí ṣùgbọ́n ìmáàmù borí wọn. Wabili èrè fáàní kànàlákà ti sọ̀rọ̀. Alayka salamu rabbina, alayka salamu rabbika fi dàwámi. Àlàáfíà ọlọ́run ọba kó máa bá Imam Bashiru nínú sàárè. Alayka salamu rabbika fi dàwámi. Àlàáfíà tí ó máa lọ gbére kọ́lọ́run kó bá wa mú bá Imam Bashiru nínú sàárè. Àlàáfíà tí ó máa lọ gbére kó máa bá ẹ̀mí Imam Bashiru lálìkìyámà. Imam Bashiru, àlàáfíà ọlọ́run, ìkẹ́ ọlọ́run ọba kó máa bá ìwọ Bashiru nínú sàárè. Wọ̀yẹ́rí sí ìkàlẹ̀ asọ́ ọgbẹ̀rù wálé kìbàrú. Àwọn ọmọdé àtàwọn àgbàlagbà gbogbo wọn ni wọ́n dárò rẹ̀, gbogbo wọn ni wọ́n ń sunkún. Bọ́mọdé ti ń sunkún, bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà ń sunkún. Bí àwọn olówó ti ń sunkún, bẹ́ẹ̀ ni àwọn mẹ̀kúnnù wọ́n ń sunkún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians wọ́n ń sunkún. Senator Salihu Mustapha Ariti ó ń sunkún. Àìwá mọye àwọn tí wọ́n sunkún bẹ́ẹ̀ wípé ṣé lóòótọ́ ni Imam Bashiru kú? Ṣé lóòótọ́ là ní rí Imam Bashiru mọ́? Àwọn ọmọ sunkún, ìyàwó tán fẹ́ gbẹ̀yìn ó ń sunkún. Tipátipá náà fi ń fa bọ́ọ̀lẹ̀ kúrò nínú aircraft wípé ṣé lóòótọ́ ọkọ mi ti lọ nìyí, àbẹ́ ń parọ́. Àwọn ọmọ sunkún, àwọn olólùfẹ́ sunkún, àwọn ọmọ ilé kéwú wọ́n sunkún. Wọ̀yẹ́rí sí kalẹ̀ asọ́gìrù wálé kìbàrú. Àwàkàlọ́wù àbúdán ya ìmáàmù. Àwàkàlọ́wù àbúdán.